Ìròyìn tuntun ni ìròyìn eléyìí tá a tún mú wá láti jẹ́ pé kí ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì yìí kẹ́ ẹ tún lè gbọ́ kẹ́ ẹ lè mọ bí ṣe ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Kí ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun? Kí lọ̀rọ̀ tó ń lọ? Kí ni ìròyìn gbé? Kí la fẹ́ sọ fún yín gan? Kí la mú wá gẹ́gẹ́ bí ìròyìn? Eléyìí tí a tún gbọ́ tá a tún ní ká mú wá òun náà ni wípé àwọn aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti buwọ́ lu ìwé ẹ̀bẹ̀ kan, ìwé ìyọ̀ǹda tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Gomina Adeleke tó kọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tó ń béèrè láti jẹ́ pé kí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin kí wọ́n fọwọ́ sí ìwé tó kọ sí wọn láti yan àwọn olùbádámọ̀ràn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, ìyẹn 25 special adviser. Nígbà tí ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Right Honourable Adéwálé Ẹgbẹ́dùn, nígbà tó ń sọ̀rọ̀, tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó ní inú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun inú wọn dùn láti buwọ́ lu ìwé tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó kọ sí wọn láti gba àṣẹ lórí yíyan àwọn olùbádámọ̀ràn tí ó tó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n níye. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní láti ọjọ́ 4 oṣù keje ọdún 2023 tá a wà yìí, ó ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Nurudeen Adémọ́lá Adeleke Jackson ló ti kọ̀wé ọ̀hún sí ilé ìgbìmọ̀ aṣòfin láti béèrè ìyọ̀ǹda. Ó ní inú ilé ìgbìmọ̀ aṣòfin ti wá dùn torí pé àwọn ti buwọ́ lu ìwé náà táwọn sì ti fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ní àṣẹ àti ìyọ̀ǹda láti yan àwọn olùbádámọ̀ràn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, ìyẹn 25 special adviser gẹ́gẹ́ bó ṣe béèrè fún. Àwọn wo wá ní àwọn tí gómìnà Nurudeen Adémọ́lá Adeleke, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, tí ó fẹ́ yàn gẹ́gẹ́ bí special adviser ọ̀hún? Àwọn wo ni? Báwo ni wọ́n ṣe lọ? Kí lorúkọ wọn? Ọmọ ìlú wo ni wọ́n? Ọmọ ìjọba ìbílẹ̀ wo ni wọ́n? Bí ìròyìn náà bó bá tún ṣe tẹ̀ wá lọ́wọ́, a tún máa mú wá fún yín nígbà tá a máa ka orúkọ àwọn olùbádámọ̀ràn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí gómìnà Adémọ́lá Adeleke tí ó fẹ́ yàn ọ̀hún. Nínú àtẹ̀jáde kan tí ẹni tó jẹ́ agbẹnusọ fún abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti sọ di mímọ̀, ó ní after a careful consideration, I am pleased to inform you that the Osun State House of Assembly has approved your request to appoint 25 special adviser. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá, láti jẹ́ pé kẹ́yìn náà kẹ́ ẹ lè máa láǹfààní láti mọ bó ṣe ń lọ, láti máa gbọ́ bó ṣe ń lọ. Ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell kẹ́ ẹ lè máa mọ bó bá ṣe ń lọ káàkiri àgbáńlá ayé. Ẹ ṣé o, àdúpẹ́, àmọrírì yín.